gbọ́ ẹjọ́ ẹ bá mi post kíní síbẹ̀ ọba kọ́ba olóyè kí olóyè baálẹ̀ kí baálẹ̀ tí wọ́n bá gbé owó wá fún wa láti Àbújá a gbọ́ pé wọ́n ló yẹn bẹ̀rẹ̀ láti 100 million wọ́n fẹ́ fi shut up yín wọ́n fẹ́ fi rí ilé ayé wọ́n fẹ́ fi ra ilé ayé wa pa so ẹ̀ nílé sọ̀rọ̀ ọba tí wọ́n bá ti mọ̀ ṣẹ́rí pé mi ìdárúkọ ọba kankan ọba tí àwọn ọ̀dọ́ bá ti fi lè gbọ́ kò síbẹ̀ ṣe lè gbowó yẹn tá à ní gbọ́ àmọ́ ọba kọ́ba tí kíní ẹ̀ bá bọ́ sí lọ́wọ́ tó gba briefcase bí ìgbà tàbáṣà àmọye àwọn ọba tó gbà o nígbà náà o bọ̀ wọ́n jẹ́ ó yé wa pé ìgbà ìmọ̀ ni ìgbà ọgbọ́n ti wá dé báyìí ọba kọ́ba tó bá fi lè gba rìbá ẹni pé mi sọ̀rọ̀ mi ọba kọ́ba tí wọ́n bá gbé owó wá fún baálẹ̀ kí baálẹ̀ wọ́n ní 50 million ní tẹ̀yìn baálẹ̀ ti máa bẹ̀rẹ̀ wọ́n ní tàwọn ọba grade by grade wọ́n ló máa bẹ̀rẹ̀ láti 100 lọ sókè ọba kọ́ba tó bá gba owó ọba kọ́ba tó bá gba owó ní ìròyìn tá a ti gbà lálẹ́ yìí ọba kọ́ba tó bá gbé briefcase fún wà látàláì àwọn ọ̀dọ́ máa wá fíìsìtì ẹ̀ kò tún wá ṣe ọ̀dọ́ ìlú yín o àwọn ọ̀dọ́ Yorùbá parapọ̀ àti gbogbo àwa Yorùbá in diaspora pátápátá a máa fún àwọn ọ̀dọ́ yẹn ní support ẹ wo eléyà ju NSAS lọ wàláì ọba kọ́ba ṣe wo ọba kọ́ba èmi ò ní fẹ́nu sọ yẹn o ọba kọ́ba prince ọba kọ́ba tó bá gba owó ẹni pé mo ní kíní yóò mi sọ̀rọ̀ jù báyìí lọ o ẹni pé mo ń tẹnumọ́ ètò ẹ̀mọ́ yìí ní gbogbo ibi tẹ bá mọ̀ pé ẹ lè pín kíní yìí dé kí ó lè fi kàn wọ́n lára ẹni tẹ́ ẹ bá lọ́mọ ọmọ ọba ẹ pín dọ́dọ̀ wọn a ti gbọ́ nínú ìròyìn èmi sọ fún yín pé abetiluka bí ajere ṣe mọ̀ pé ní 2 years ago mo pe àmì information minister àwọn èèyàn rò pé mo ṣe yẹ̀yẹ́ ni wọ́n rò pé mo fẹ́ lọ jẹ minister kan ní irọ́ o minister ìlú tèmi bí ò ṣe ní bàjẹ́ ọba tí wọ́n bá fún lówó nílẹ̀ kóòtù òjíire tó o bá fi lè gba owó lọ́wọ́ àwọn olóṣèlú àbí láti Àbújá wá láti Buhari wọ́n ní ẹ̀yin Sẹ́ríkì àwọn baálẹ̀ ìtòsí ilé wọ́n lówó tí máa bẹ̀rẹ̀ láti 50 wọ́n lówó àwọn ọba máa bẹ̀rẹ̀ láti 100 million lọ sókè wàláì ọba tá a bá fi lè gbọ́ pé gba owó mi ìfẹ́ mọ bọ́ba náà ṣe tó nílẹ̀ Yorùbá ọba tó bá gba rìbá fún wa ní ọ̀tẹ̀ yìí eléyìí ò ṣe gba Abacha o àwọn boys ti wake up o ojú ti là sọ̀rọ̀ sókè láwa yìí sọ̀rọ̀ sókè level àti ẹ̀wà jí sọ̀rọ̀ àwago kan kú àmọ́ ọba tó bá fi lè gba owó yẹn ẹni pé mò ń tẹnumọ́ ọba kọ́ba tó bá fi lè gba owó yẹn ẹ wo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá ṣí akínní ó máa dùn mí gan o ó máa dàbẹ́ pé mo kàn ń ṣiṣẹ́ lásán ni o ẹni pé mi gbowó bẹ̀ ìwọ mi ìfẹ́ fi èpè sí ìwọ tó o bá wo kíní tó o bá ṣí ẹ̀ á jẹ́ pé o fẹ́ kọ́ balẹ̀ Yorùbá jẹ́ ìwọ tó o bá ti fi lè fi ojú ẹ rí tó o lè tẹ ṣí ẹyọ kan péré ó wà lára tó support kílẹ̀ wá bàjẹ́ ọba kọ́ba lẹ́ẹ̀kan sí mi ò ní pẹ́ pa ọba kọ́ba nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ rí pé mo ti lóhun tó lé mo wá bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má gbowó lọ́wọ́ àwọn pípọ̀ yìí ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú kankan ẹ má gbowó látọ̀dọ̀ Buhari ẹ má gbowó lọ́wọ́ Fúlàní lọ́wọ́ ẹ fún yín lówó kẹ́ fi talẹ̀ bàbá yín gbogbo ẹ̀yin ọba